Yasina láti ìlú London happy 70th to mo kí àjíwọ̀n ní ọmọ ayé àmọ́dù ọmọ tó jọdún ní fásitì Adébánkẹ́ àjíwọ̀n kí ayé Murtala Murtala Amadu mi ọmọ kàdúrà yìí adébọ̀ ìdá òjòdú ìgbẹ̀yìn lábẹ́ Olúmọ lábẹ́ Olúmọ ọmọ bàbá aṣọ ní Pákúrà lábẹ́ Olúmọ. Mọ́tò Ìsìlámíà Ajínigbé Grandma Yamẹ́ Grandma Fúnmiláyọ̀ Àjíwọ̀kì Adébánkẹ́ Alájà mi ayọ̀tàmọ́dún mi. Aláṣẹ Bánkẹ́ kìkì ẹ bá mi London wàá jẹ wàá mú àjẹkọ́nu lọ lọ́dọ̀ Adébánkẹ́ ìyá síra èèyàn tí ò débẹ̀ yóò má bọ́ láwọn wọn lè rí. Adébánkẹ́ ìyá bẹ̀bẹ̀ ni lálùbáríkà ìyá gbogbo àwọn boys àlejò tó bá wọn London ó dálejò gidi ẹ̀wẹ̀ ọ̀dọ̀ Adébánkẹ́ ni gbogbo wa ń mórílé bá a bá dé
Àyìndé wá sí ìwà bàbá mi ọba orin. Wàá jẹ wàá mú o, wàá pọ́nú lá. Lọ́dọ̀ adé bá ń kẹ́, àjíwọ́kì, àyà àwọn tó adé bá ń kẹ́. Apàṣẹ àdéhì, obìnrin gbogbo gbẹ̀yìn. Apàṣẹ àdéhì, obìnrin gbogbo ìgbàlá. Èrèlú ti lú ìgbòkù. Adébánkẹ́ Life Petrol, the Lucia exclusive ladies club. Okay. Ẹ máa kú oríire. Àlìmọ́ ṣáàbì àmì. Wọ́n dájọ́ tó jábú sí ìlú. Ayàlá ló ní sí ibi kò ní kí. Ìyá ìwà oní kí kárí bá ń ká. Happy 78th ẹ̀ṣọ́dún lẹ́yìn. Ẹ̀ẹ́dì fi dágbére fáyé. Àìjẹ́ wá sí ìbálá ọlọ́run ọba. Ìyá Sùlá, ìyá gbogbo wa ló jẹ́. Adéyẹ ọmọ Balógun dodo táwà sábànà, ó ní kí congratulations kú oríire. Adéyẹ kálábì pọ̀, ó ní kí Adébọ̀ ìdá o. Ọlọ́ kí ẹni, ó ní kí àti sọ̀yí ìdòdòdó, ó ní kí Dàpọ̀ Mùsọ̀lá ní kí Ìyá Sùlá. Ó lè kú oríire ọdún yìí, lágbọ́dọ̀ lọ́wọ́ wọn bá o. Àbá yìí ṣe 80. Wọ́n lè lédùn bá lè rí bọ́ lọ́nà jọjọ. Ètù mú nínú Bọ́lájí. Ìpátá nínú àwọn ọmọ yìí. Ó ní kí Adébánkẹ́. Papa, òtúmù nílùú. Ṣùgbọ́n kí n máa sọ̀rọ̀ lọ́wọ́, kí n máa sọ̀rọ̀ lọ́wọ́. Ọmọ ọba bọ̀lọ̀ mi, òwò làbí, bàbá wa máa ní sẹ́rẹ́. Oní kìkì aṣọ wo ló wà lọ́yà ní ọmọ bẹ̀rù. Oní kìkì ẹ̀ṣọ́ fún eléyìí máa ṣe ní tọmọtọmọ. Ọjà onímọ̀ òjì àṣìbí ẹ̀rọ ọkọ̀ nínú ọ̀la. Oní kìkì gbogbo àwọn ìlú láti ìlú lọ́dọ̀ wọn ní kí Adébánkẹ́. Wọ́n ti rí ọmọ tó délé pé ọba jagara ẹ̀ ó ní kí òun lè sọ fún eléyìí ó ṣe tọmọtọmọ.
àjẹwọ́dẹ o. Òun àti ìyàwó ẹ̀ lórí ló tọ́lá. Wọ́n ní kí wọ́n lè sọ fún ẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ ní tọ́tọ́tọ́tọ́. Àwọn obìnrin rà àrùn sọ́kì pẹ̀lú àríwájú. Wọ́n lè wájú mi lọ́fẹ́ sí i. Wọ́n ní kí wúlò àtòkù ọ̀tọ̀ jẹun látàrí sọ̀rọ̀ ọ̀tún máyégún. Wọ́n ní kí ìyá sìlá bájú sàńdà òun àti ìyàwó ìdáyà ní kí. Ìṣọ̀lá àwọn ẹgbẹ́ ẹgbẹ́ gbogbo Bọ́kíá ní international látọ̀rí àkọ́ni ní wọ́n sí ìdúró jayé ìlú gbogbo ẹgbẹ́ pátápátá nílé lóko àtẹ̀yìn yóò bí àtàwọn tó ń bẹ ní ìlú òyìnbó àtàwọn tó ń bẹ ní Nàìjíríà gbogbo ló kí. Ọ̀rẹ́ bí ẹ̀yìn ní sísá wọ́n ní kí. Ìyá Sìlá olúwàfẹ́ ní sọ̀rọ̀ ìrẹ̀ wọ́n ní kí. Ọbaládé ní ṣìkà lọ́pọ̀ òkè kò wá pàdé ó láti ká àgbàdà orí kí. Àṣírí Kútì ọkọ̀ ní sí ọlọ́sẹ̀ bí kékeré fashion omi kí akílẹ̀ ìmọ̀lá bàbá ìfẹ́ olúwa ṣọlá àwọn ọmọdé yìí gbogbo wọn tó ní kí Ìyá Sìlá ẹ̀ ṣe púpọ̀ ọdún láyé nínú àlàáfíà nínú ọ̀la ńlá ajala mọ́ọ́rù fún mi ohun gbogbo orí kí bọ́sùn mi yá ìṣẹ́dá orí kí wọ́n tó bá wà lẹ́bi ìgbèlè orí kí olú ẹ̀lẹ́ ọmọ ọmọdé májá orí kí ọjà omi lápò ó tẹ́lẹ̀ ọba alájà táwọn kan ní tùmí ó ní kí gbogbo. Adébánkẹ́jẹ 70 agbára lọ́wọ́ ọbẹ̀ o ìpele ìdágbére fáyé ọmọ tó jọdún ìgbẹ̀yìn nílé lábẹ́ Olúmọ lábẹ́ Olúmọ. Òṣùpá lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ orí kìí. Ọlọ́run ọba lórí olóyè tó bá ṣe lóore tó bá pọ̀ owó á fi púpọ̀ kú lórúkọ Adébánkẹ́ àpọ̀ lórí Ọlọ́run ọba Adébánkẹ́. Ọmọ bàbá láwọ̀ ànímọ̀ṣẹ́ pẹpẹ oríkìkì ó lè nítorí ìtàgbére fáyé èmi gbọ́ pé wá ní ọ́
tí mo kí i. Adébáyé, Adébáyé, àjíwọ́ kí ẹ, Adébáyé, àjíwọ́ kí ẹ, Adébáyé. Ìjẹ̀bú ní mọ́tàlá yìí. Ní ìdá ọmọdé Òṣogbo lọ. Láti Lọ́nà, oníkìkì. Adébáyé, Adébáyé. Àjíwọ́ kí ẹ, Adébáyé. Àjíwọ́ ṣẹ̀ṣẹ̀ mú ti Adébáyé. Àjíwọ́ ṣẹ̀ṣẹ̀ mú ti Adébáyé. Ìyá sì láṣẹ mú ti Adébáyé. Ẹ̀mí yẹn kù, àbí nínú àlàáfíà Adébáyé.